ẹ̀yin tèmi yẹn ní ìkànnì ti Obaztv ó yẹ jẹ́ ká jọ lọ gbọ́ ọ̀rọ̀ àgbà àbí ṣé kí n sọ pé ká jọ lọ gbọ́ wàásí ìyẹn láti ẹnu aláyélúwà Sule Alao Malaika ìyẹn Madiba ká jọ gbọ́ nǹkan tó ń sọ ìyẹn nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwé mímọ́ méjèèjì àti látẹnu àwọn ànábì méjèèjì ìyẹn látẹnu Jésù Kristi Olúwa àti ànábì Muhammad lórí ọ̀rọ̀ tó ní ṣe ní pé ìwé mímọ́ sọ pé a bẹ̀ṣẹ̀ bàbá wò ìyẹn látòrí bàbá títí dé orí ìran bí ìkẹrin wọ́n ṣàlàyé wọn náà ìdí tí ìwé mímọ́ fi sọ báyìí àti àwọn kankan tí ó ní ṣe yẹn pẹ̀lú ìhùwàsí àti ìṣesí ìyẹn nínú tayé lélẹ̀ tó fi túmọ̀ sí pé ohun tí a bá sọ pé a ṣe lẹ̀ ohun kankan làbọ̀ wá bá ní pé ìgbà tá a bá fi wíkà náà fi ń sàn o pé tí àwọn bàbá bá jẹ èso ó ṣeéṣe kẹ́yìn ó kan àwọn ọmọ wọn yànnàná wọ́n ṣàlàyé ẹ̀ dáadáa ẹ jẹ́ kí n sílẹ̀ kájọ lọ gbọ́ ìyẹn lẹ́nu tiwọn gangan ẹni tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́ ń bá ìkànnì pàdé ẹ má gbàgbé láti bá mi comment kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe ìyẹn sápá àti bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ jẹ́ tiwa tẹ́lẹ̀ náà rèé adúpẹ́ àmọ́ lórí pé ẹ wà lápá bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ wa tẹ́ ò wà gbogbo gbà ó yá ẹ wá lọ gbọ́ látẹnu Madiba fún rẹ̀ ká pàdé ẹnu fọ́nrán mi láìpẹ́ láì jìnnà ẹ ṣé gan tẹ́ wà ń bẹ̀ yẹn. bẹ́sẹ̀ bàbá wò lára ọmọ àti ìrọ̀dọ́mọ ìran kìíní kan àríwẹ̀kọ̀ bẹ́ẹ̀ ló sọ àwọn akọ́là wa kọ àwọn adé abáni kò wá rántí sọ fún wa pé a máa ṣe oore tí ó yẹ ká ṣe fún bàbá tí ó bá sì máa ṣe fún ọmọ lọ ó sì yẹ kó wà nìyẹn kò rántí sọ bẹ́ẹ̀ ni nítorí pé ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé ẹni tó bá gbà pé àdúrà máa ń gbà ó yẹ kó gbà pé náà máa ń jà ẹni tó bá ti ń wù àdúrà kó máa sáfẹ́ pé o tó bá ní ẹ kó lè ṣe kí ló dé tó ń jà mí nígbà tó ń ṣàdúrà tó wá ṣe pé tó ní ẹ kó lè ṣe irọ́ ló ń pa wọn ṣe o náà ọ̀rọ̀ yẹn ni pé ẹnìkan wá kanlẹ̀kùn bí kókókó aláyé dáńkú ẹ ṣàánú mi o wá wò dáadáa ọmọ lágbájá yìí rè pẹ̀lú gbogbo wa tí bá bẹ́ẹ̀ wò lè kanlẹ̀kùn bí ìwà tí ẹ lè dá o bàbá ẹ̀ ìwà bàbá ẹ̀ ò dá ó ti bà wá ẹ̀ jẹ́ ọmọ kú omi o tọmọ ọmọ ẹ̀ náà bá tún dàgbà nítorí pé ìjẹ́ sọ ní èmù yẹn ìwà fámìlì yìí ò dá àlè ṣe kókó fún ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́ni bọ́dì tí ẹbí ẹ̀ tí bàbá ẹ̀ bá ṣe dáadáa tó bá débi kan àwọn fámìlì ò dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ìwà tí ẹ̀dẹ̀ náà dá yìí wọ́n lè ṣàánú ẹ̀ tọmọ ọmọ ẹ̀ náà bá débi kan wọn ò ní wọn tí bàbá ẹ̀ ṣe orúkọ bàbá ẹ̀ wọ́n dẹ̀ ti ṣe kí ni wọ́n tún ṣàánú ẹ̀ mo fi sọ wípé ọ̀rọ̀ Jésù àti Muhammadu ò ní tà láwọn ibì kan